A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu darapọ̀ mọ́ àwọn adarí yòókù lágbàáyé lánàá ní St. Peter's Square ní ìlú Vatican, orílẹ̀-èdè Róòmù fún ìsìn ayẹyẹ ìyànsípò Pope Leo XIV, adarí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn fún ìjọ Àgùdà. Ayẹyẹ tí ó ṣe àfihàn ìbẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ìdìbò tí ó wáyé ní College of Cardinals ní ọjọ́ 27 lẹ́yìn ìpapòdà Pope Francis. Pontiff tuntun tí orúkọ rẹ̀ ń jẹ́ Robert Francis Prevost tẹ́lẹ̀ ni ó ti di 267th Bishop fún ilẹ̀ Rome. Ààrẹ Tinubu tí í ṣe Mùsùlùmí wà níbi ayẹyẹ lẹ́yìn ìwé ìpè tí Pope Leo XIV fi ránṣẹ́ sí i, bí ó ti ṣe àpèjúwe Nàìjíríà ní orílẹ̀-èdè tí ó ṣe iyebíye sí i, lẹ́yìn tí ó sìn ní Apostolic Nunciature ní ìlú Èkó láàrin ọdún 1980s. Lẹ́yìn ìsìn ni Tinubu sọ fún àwọn akọ̀ròyìn wípé wíwá rẹ̀ lọ pẹ̀lú èròǹgbà rẹ̀ fún ìṣọ̀kan lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde, amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ní Tinubu ti ṣe àpèjúwe ìrìnàjò rẹ̀ yìí ní èyí tí ó fìtàn balẹ̀ láti bá wọn kópa nínú ìyànsípò Pope Róòmù tuntun. Lára àwọn olùṣọ́-àgùntàn tí wọ́n bá ààrẹ pàdé láti rí Archbishop Ignatius Kaigama láti Abuja, Archbishop Alfred Martins láti Èkó àti Bishop Matthew Hassan Kukah láti Sokoto Diocese. Ààrẹ Tinubu ni wọ́n retí kí ó padà sí Àbújá ní ọ̀la ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti rọ ọ̀gá àgbà tuntun fún iléeṣẹ́ epo NNPCL Báyọ̀ Bashir Ojúlárí wípé kí ó wá ṣàlàyé bí $500 bílíọ̀nù (500 billion naira) ṣe rìn tí ó yẹ kí wọ́n jíyìn fún àpò ìkówósí ìjọba àpapọ̀ láàrin oṣù kẹwàá ọdún 2024 sí oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí World Bank ṣe ṣe àfihàn rẹ̀. Àjọ SERAP rọ Ojúlárí kí ó ṣe àfihàn àwọn tí ó fura sí wípé wọ́n lọ́wọ́ nínú níná owó yìí kí ó sì yọ̀ǹda wọn fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ bíi ICPC àti EFCC fún ìwádìí àti ẹjọ́. Bákan náà ni SERAP rọ Ojúlárí kí ó ránṣẹ́ sí àjọ EFCC àti ICPC kí wọ́n ṣe ìwádìí bí wọ́n ṣe ná $500 billion kí wọ́n ṣe àwárí rẹ̀, dá a padà sí àpò ìjọba ní kíákíá. Ọ̀sẹ̀ tí ó kọjá ní World Bank ṣe àfihàn wípé nínú $1.1 trillion tí wọ́n pa látàrí títa epo rọ̀bì ní ọdún 2024, $600 billion péré ni NNPCL fi jíṣẹ́ sí àpò ìjọba, láì lè ṣe àkàwé bí $500 billion ṣe rìn. Àìpẹ́ yìí ni àjọ IMF náà pè wípé kí wọ́n san gbogbo owó tí wọ́n fi pamọ́ látàrí àyọkúrò ìrànwọ́ epo sínú àpò ìkówósí ìjọba. Nínú lẹ́tà Freedom of Information Request tí àjọ SERAP fi ránṣẹ́ ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 tí adarí àjọ SERAP Kọ́láwọlé Olúwadáre bu ọwọ́ lù ni wọ́n ti ní ó lẹ́tọ̀ọ́ fún ará ìlú láti mọ bí $500 bílíọ̀nù owó epo ṣe rìn, nítorí èyí tàpá sí òfin orílẹ̀-èdè. SERAP ní àǹfààní ará ìlú ló yẹ kí owó epo jẹ́, ọmọ orílẹ̀-èdè sì lẹ́tọ̀ọ́ láti mọ ìdí tí NNPCL ṣe kọ̀ àti kó owó yìí sí àpò ìjọba kí ó lè wúlò fún ìjọba ìbílẹ̀ àti ìpínlẹ̀. SERAP ní pẹ̀lú gbogbo epo àmúṣọrọ̀ tí Ọlọ́run jogún fún orílẹ̀-èdè, kò fẹ́ẹ̀ lè sí àǹfààní tí ọmọ Nàìjíríà jẹ láti ẹ̀ka epo látàrí ìwà ìbàjẹ́ tó gba orílẹ̀-èdè kan tí àwọn kan dàyà lé ohun tí ó yẹ kí gbogbo ènìyàn pín. Wọ́n ní èyí ti mú kí ará ìlú má ní àǹfààní sí ohun amáyédẹrùn, pàápàá jùlọ lásìkò ọ̀wọ́ngógó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé kíkọ́ tí ó há sí abẹ́ ilé tí ó dà wó ní Ìdí-Àràbà, agbègbè Mushin, ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí yọ lókùú. Ilé alájà kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ ni ó dà wó láàrin aago 3:30 ọ̀sán àná ọjọ́ Ìsinmi. Adarí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA, Ibrahim Farinlóye, fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde. Ó ní ẹnìkan ṣoṣo ni àwọn lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ó di olóògbé bí wọ́n ti rí àwọn mẹ́ta mìíràn
mìíràn dóòlà láàyè. Ikọ̀ olùṣàwárí Search and Rescue Team ṣì ń bá iṣẹ́ wọn lọ. Agbẹnusọ fún àjọ panápaná ìpínlẹ̀ Èkó Sakiru Ahmadu náà fìdí ẹnìkan tó kú yìí múlẹ̀. Lára àwọn tí ó fèsì sí ìpè pàjáwìrì lórí ìṣẹ̀lẹ̀ yìí láti rí iléeṣẹ́ panápaná, ẹ̀ka ìsọ̀lọ̀, Lasema, Lasambos, ọlọ́pàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ìgbáradì ṣe ń le sí i síwájú ìdìbò gbogbogbò ọdún 2027, agbẹjọ́rò àti agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023, amòfin Kenneth Okonkwo ti rọ àwọn ẹgbẹ́ alátakò lórílẹ̀-èdè kí wọ́n wà ní ìṣọ̀kan láti lè pèsè ẹni tí ó ṣeé bojú rí tí yóò díje tako ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Okonkwo sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise, níbi tí ó ti fèsì sí bí àwọn ará ẹkùn àríwá ìlà-oòrùn APC ṣe bu ọwọ́ lu ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí olùdíje kan ṣoṣo fún ìdìbò ààrẹ ọdún 2027. Èyí ti wá dá awuyewuye sílẹ̀ lórí ẹni ẹgbẹ́ fẹ́ láàrin ìṣòro ààbò àti ebi tí ó ń lọ lórílẹ̀-èdè. Okonkwo ní ó ṣeni láàánú wípé wàhálà ìdìbò ló dé bá àwọn olórí lásìkò tí wọ́n ń pa ará ìlú tí ènìyàn 15 di olóògbé lọ́jọ́ kan ṣoṣo ní ìjọba ìbílẹ̀ Àgàtú, ìpínlẹ̀ Benue, tí àwọn ọmọdé kò lè lọ iléèwé nítorí ebi. Ó ṣe àpèjúwe ìgbésẹ̀ wọn ní ìkórajọ àwọn ọlọ́rọ̀ olóṣèlú láìjẹ́ aṣojú tí wọn kò sì ní nǹkan ṣe pẹ̀lú ìyà tí ó ń jẹ 60 mílíọ̀nù ará ìlú ní ẹkùn àríwá ìwọ̀-oòrùn. Okonkwo ní ìjọba tiwantiwa wà fún ará ìlú, kì í ṣe fún àwọn kan tí wọ́n kó ara wọn jọ láti wá agbára fún ara wọn. Ó ní ìjákulẹ̀ tí ó wáyé ní ọdún 2023 wáyé látàrí bí wọ́n ṣe fi ààyè gba àwọn tí kò tó nǹkan láti gbé ààrẹ dé ipò. Ọ̀nà kan ṣoṣo láti lé APC kúrò lórí oyè ní ọdún 2027 ni kí àwọn ẹgbẹ́ alátakò jọ fi ọwọ́ sowọ́pọ̀. Ó ní ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ sí ìṣèjọba tí ó walẹ̀ jìn nínú òtítọ́, iṣẹ́ tó pójú òṣùwọ̀n àti àwọn tí ìgbáyégbádùn ará ìlú jẹ lógún, kì í ṣe àwọn tí agbára mú lọ́kàn. Bákan náà ni Okonkwo fi àwọn tí wọ́n ń ti ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí òmíràn wé òṣèlú ẹlẹ́mu palm wine politics tí wọ́n ń tọ́ yìí wò tọ́ tọ̀hún wò. Nígbà tí wọ́n béèrè lórí ètò tí igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar ń ṣe pẹ̀lú Peter Obi lórí àti di ààrẹ àti igbákejì rẹ̀, Okonkwo ní ará ìlú ni ó yẹ kí ó yan adarí, kì í ṣe èyí tí àwọn olóṣèlú kan tilẹ̀kùn mọ́rí yàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ṣe àfihàn ìpàdé rẹ̀ pẹ̀lú olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Labour níbi ìdìbò ọdún 2023, Peter Obi, gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Dókítà Káyọ̀dé Fáyẹmí, níbi ayẹyẹ ìyànsípò Pope Leo XIV tí ó wáyé lánàá ní ìlú Rome. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Ìpàdé láàrin Tinubu àti Obi wáyé lẹ́yìn bíi ọdún méjì tí wọ́n jọ figagbága níbi ìdìbò ààrẹ tí ó wáyé ní oṣù kejì ọdún 2023, níbi tí wọ́n ti kéde Tinubu láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní olúborí láti fi ẹ̀yìn Atiku Abubakar láti ẹgbẹ́ òṣèlú PDP. Obi àti àwọn tí wọ́n jọ díje gbolẹ̀. Ọ̀nànúgà ṣàlàyé wípé Fáyẹmí ni ó rí Tinubu níbi tí ó jókòó sí pẹ̀lú àwọn adarí yòókù, ni ó ké sí Obi kí ó tẹ̀lé láti lọ kí Tinubu, tí Obi náà sì tẹ̀lé. Nígbà tí ó dé ọ̀dọ̀ Tinubu ni Fáyẹmí dáhùn wípé ààrẹ, ẹ káàbọ̀ sí ìjọ wa, a sì dúpẹ́ wípé ẹ fi wíwá yín pọ́n Pope lé. Lọ́gán ni Tinubu dá lóhùn wípé èmi ni ó yẹ kí n kí yín káàbọ̀ nítorí òun ni olórí aṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Ni Obi náà bá fèsì wípé lótìítọ́ ni àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ aṣojú orílẹ̀-èdè. Ọmọ ìjọ àgùdà pọ́nńbélé ni Obi àti Fáyẹmí jẹ́. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Obi náà ti ṣe àfihàn ìrìnàjò rẹ̀ lọ orílẹ̀-èdè
orílẹ̀-èdè Rome bí ó ti ní òun kí Ààrẹ Bọ́lá Tinubu. Ó ní inú òun dùn láti rí àwọn adarí lágbàáyé tí wọ́n kóra jọ nínú ìgbàgbọ́ àti ìṣọ̀kan. Obi ṣe ìrántí àbẹ̀wò rẹ̀ sí St. Peter's Basilica ní ọdún 2013 pẹ̀lú Fáyẹmí bí àwọn méjèèjì ṣe jẹ́ gómìnà ní ìgbà náà. Ó ní lónìí òun pẹ̀lú Fáyẹmí tún jọ dúró papọ̀ sí Dome ti St. Peter's fún ayẹyẹ ìyànsípò Pope Leo XIV tí ó ṣe àpẹẹrẹ tí ó walẹ̀ jìn fún ìjọ àti àgbáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú gba ife àmì ẹ̀yẹ Premier League Trophy ní ilé ìjọba ní Marina bí ó ti tẹnu mọ́ àfojúsùn ìṣèjọba rẹ̀ láti ṣe ìgbélárugẹ àwọn ọ̀dọ́ nípasẹ̀ eré ìdárayá. Adarí àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Guinness Nigeria PLC Ọ̀gbẹ́ni Girish Sharma ni ó ṣe àgbékalẹ̀ ife yìí gẹ́gẹ́ bí ara ìgbìyànjú iléeṣẹ́ wọn láti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà pẹ̀lú àwọn ti ilẹ̀ òkèèrè. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Gbóyèga Akọ́ṣílẹ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ. Sanwó-Olú ṣe àpèjúwe Premier League gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù àwọn ọ̀dọ́. Ó ní inú àwọn dùn wípé Guinness ṣe ìdánimọ̀ pẹ̀lú wọn láti gbé àmì ẹ̀yẹ Premier League Trophy wá sí Èkó. Ó jẹ́ ife tí gbogbo ènìyàn ní ìgbàgbọ́ wípé ó jẹ́ ìwúrí. Ó ṣe iyebíye láti mú àyípadà wá nípasẹ̀ eré ìdárayá kí ó sì so papọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ kí wọ́n fi èyí ṣe àwárí ẹ̀bùn àmútọ̀runwá, ipa àti agbára àwọn ọ̀dọ́ àti láti so papọ̀ pẹ̀lú wọn kí wọ́n lè jẹ́ ẹni wúlò láwùjọ. Sanwó-Olú wá gbóríyìn fún iléeṣẹ́ Guinness lórí bí wọ́n ṣe kówó lórí eré ìdárayá bí ó ti rọ̀ wọ́n kí wọ́n mú ikọ̀ agbábọ́ọ̀lù Premier League ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó ní àkókò tí wọ́n bá wà ní ìsinmi. Nígbà tí òun náà ń fèsì, Sharma gbóríyìn fún ìjọba ìpínlẹ̀ Èkó lórí bí ó ṣe fi ààyè gba okòòwò àti bí ó ṣe mọ rírì eré ìdárayá wípé èyí ni ìdí tí àwọn ṣe gbé ife yìí wá sí ìpínlẹ̀ Èkó. Sharma ní Guinness Nigeria fẹ́ ṣe ayẹyẹ ọdún 75th 75th anniversary. Àwọn sì ní ojúṣe láti tẹ̀síwájú àti máa mú okòòwò walẹ̀ jìn sí ní Nàìjíríà bí ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n tẹ̀síwájú àti máa ní ìgbàgbọ́ nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.